etí ni kọ́rọ̀ sí ewé ikùn ni kọ́rọ̀ sí àgbà ṣẹ̀rọ̀mọ̀ kéékèèké wọ́n ṣe bí akin àwọn àgbà wọ́n sì máa sọ̀rọ̀ àwọn àgbà wọn sọ̀rọ̀ bí òní múlẹ̀ tágbà bá sùn ní ìdájí tójúmọ́ bá mọ́ Malaika wọ́n sọ ọ́ dì mí ewé tí gbogbo àbájọ ń kọ fuji ìfẹ́ àti rẹpọ̀ ṣóun ló yẹ wá ìjà òpè sùlẹ mọ̀nà ajímàdìbà mi eré là ń kọ́ máa yọ̀ ṣe bàbá àlìmọ́. Yeah, Fuji Musician Association of Nigeria, Fuman, Lagos State Chapter, in conjunction with Fresh FM 105.3 FM Lagos. Wọ́n ní kí n fi àsìkò yìí sọ fún yín pé a fẹ́ ṣe Lagos State Fuji Festival 2024 ní on the 21st of August nínú ọgbà LTV 8 ní Blue Roof ní Kẹjà Agídìngbì ní Kẹjà. Òun láti máa ṣe gbogbo Lagos State Fuji musicians ló máa wà níbẹ̀ pátápátá including me. Mo ń ṣe kí ni mo ń fi àsìkò yìí sọ fún yín pé ẹ pàdé ẹ̀mí Sulaiman Alao Adékúnlé Malaika ní on the 21st of August. Èmi nìkan kọ́ o, àwọn eléré jàǹkànjàǹkàn a fẹ́ ṣe Fuji Festival Lagos State ní on the 21st of August táwa tí a máa mú yìí tátú ti wà nínú èyí ọlọ́run lọ́jọ́ ìní àbá àmọ́jọ́rò ọdẹ taṣọ àǹkárá torí kò sáfẹ́ kí ni kò ṣe ẹgbẹ́ ẹjọ́ kò sí bẹ́ẹ̀ security maximum security ó wà níbẹ̀ nítorí pé Fresh FM wọn ò ní báyọ̀ lọ́wọ́ sí nǹkan kó má ṣe kí ni kó má yọrí sí bó ṣe dáa. àǹkárá wa òun ni yìí òun ní access card wa torí a máa bẹ̀rẹ̀ láti 12 ọ̀sán a máa gba títí dalẹ́ ni 6 years ó jẹ́ 10k 4 years ó ní 7k so ojú ò ní tiwa ọlọ́run bá kó mọ́ bá àmọ́jọ́rò kò sí nǹkan tá a fẹ́ ju ìdùnnú lọ ìdùnnú náà ló ń jẹ everybody oúnjẹ ẹ̀mí everybody ẹ má gbàgbé o Fuji Festival Lagos State Chapter on the 21st of August nínú ọgbà LTV 8 Agídìngbì ní Kẹjà Blue Roof láti máa ṣe o kò ní bàjẹ́. orí ló mọ̀ ṣe àṣeyìlá o àkọsílẹ̀ ọmọ ẹ̀dá ti dúró o ẹni ṣòwò sílẹ̀ ìmọ̀ ọ̀nà tó rérè lọ́wọ́ orí ní àdíó ètò onífuji mo dúpẹ́ lọ́wọ́ orí gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin ti bàbá olóyè ẹ̀yin tètú òsì ọba òkè ẹ̀yin fáǹsì Atawewe àwọn ẹgbẹ́ mi Fuji Musician Association of Nigeria Lagos State Chapter àwa ti kó gángan àwọn náà rán mi sí August 21 ọjọ́ Wednesday nínú Agídìngbì a máa ṣe Fuji Festival kí ni mo pè Fuji Festival ẹ̀yin lẹ́ni ká ṣe àdẹ̀ ti ṣe so a máa wà ní Blue Roof August 21 ní ọjọ́ Wednesday gbogbo celebrity gbogbo star onífuji pátápátá ló máa wà níbẹ̀. àǹkárá wa rèé ọ̀pá mẹ́rin 7,000 ọ̀pá mẹ́fà 10,000 ní gbogbo ẹ̀yin fans Atawewe pátápátá ẹ jáde ẹ túyà ẹ lọ ra o kí ni mo sọ tẹ́ ẹ bá ti ra ẹ̀ṣẹ̀ ní o ẹ jọ ẹ pọ́n mi lé ẹ lọ ra. August 21 Fuji Festival nínú Blue Roof l'Agídìngbì off Awólọ́wọ̀ road iwájú Coca-Cola ibẹ̀ la máa wà ń Kẹjà ó yá ẹ máa jẹ yẹn lọ náà. aṣọ Fuji nìyí Fuji Festival Fuji Festival 2024 Festival 2024 Lagos Fuji Festival 2024 àjọ máa wà níbẹ̀ ni ẹ sọ fáráyé parí yá ń ṣẹlẹ̀ ní Èkó ẹgbó kó lọ fà ẹ̀jẹ̀ kan gbọ́ o ẹgbó kó lọ fà ẹ̀jẹ̀ kan gbọ́. ní john tí a rán o fáwọn lọ́tẹ̀ẹ̀sẹ̀ o ìpẹ́ tí a rán o fáwọn lọ́tẹ̀ẹ̀sẹ̀ o ọ̀ságé mẹ́rin fáwọn ọlọ́tẹ̀ ìpẹ́rù méje fáwọn ọlọ́tẹ̀ o john tí ẹ bá o ẹ ṣàmọ̀ ẹ̀yin tiwa ọlọ́run bá ń gbọ́ Fuji ni o Fuji ni ó dẹ̀ di bàjẹ́ lágbára náà because ayọ̀ ní tiwa ẹ ṣàmọ̀ Fuji Festival ó ń bọ̀ lọ́nà èmi Remi Aluko mi confirm ẹ̀ fún yín pé èmi igbe wà èmi máa wà ń bẹ̀ wá pálùjù ẹ ṣàmọ̀ tí ó kàn mọ̀ kò sí ní lára ìjọ wo ni August 21 nínú ọdún 2024 tàwa ọlọ́run àgbọ̀ venue wọ́n máa jẹ́ kẹ́ mọ̀ bẹ̀ very soon ẹ̀yin tí mi ẹ̀ wá fọ ọlọ́run àgbọ̀ àwọn àgbààgbà eléré Fuji gbogbo ọlọ́run àwa ń bẹ́ẹ̀ àtàwa kéékèèké
àtàwọn àtàtú jẹ́ oṣù àmọ́ ìwọ máa sọ̀rọ̀ jù wọ́n jẹ́ kó di on the 21st of August lọ́dún tàwa on the 24th tàwa ọlọ́run catch me there. Chief Kollington Akọ́láwọlé Rasaki Ayinla wọ́n ti confam ẹ̀ o Lagos Fuji Festival tó máa wáyé ní 21st of August 2024 ní Blue Roof ní Ìkẹjà Ankara wa rèé o ọ̀pá mẹ́fà 10,000 naira ni ọ̀pá mẹ́rin 7,000 naira ni bàbá ti confam ẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n ti fàdúrà sí so gbogbo yín ẹ máa bò wìtìwìtì o. ẹ ṣe gan-an ló ti wà lọ́mì yìí o kẹ́ ẹ bò wìtìwìtì you make it a date. Mashallah. Fresh FM. Alore TV.